bolo kíní bolo kejì bolo pàbolo ń bò sí. Kúnlé ológun dúdú mo tún dé. Ibi asọ̀rọ̀dé lójú àwo àkọ́kọ́ lológun dúdú ó ti kọ̀ntínú. Ó yá ológun dúdú fẹ́ mọ̀ wí pọ́npọ́n náà yẹn ń kẹ́ tẹ́tí kẹ́ mọ́ gbọ́ pọ́npọ́n náà yẹn ran ọ̀rọ̀. Àwọn atájọsìn ọ̀rọ̀ tó ṣe pé kò gbọdọ̀ kàn yàn lójú. Tó bá wọjú aláìgbọràn jojo ní jómọ. Àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ tí mọ́lọ́gbọ́n mi kanlẹ̀ ní tẹ̀dùntẹ̀dùn. Ewu ìrònú pìwàdà orin ìránìpadà lóde. Orin àbádà ní títí mọ́ lójú oorun. Ọ̀rọ̀ tá a sọ fẹ́ nìkan àdán níjọ́sí. Tọ́jẹ́ kẹyẹ oko doríkodò ní tẹ̀dùntẹ̀dùn. Ẹ̀yin tẹ́ ẹ dágun láàgùn tẹ̀tẹ̀ sí wa lórí ogun ìjàmbá Fúlàní. Nítorí kẹ́ mọ́ bá àṣẹ Buhari. Ṣé tírú yín bá wá dé kò ṣáà lè ran Yorùbá lọ́wọ́ ṣá? Ojú tó bá fẹ́ bá ní kalẹ̀ kò ní fàárọ̀ ṣe pin. Kànìkẹ́ yín wá torí ó kàn wọ̀gbẹ́ ó yé wa pé tara yín lẹ̀ ń. Lọ́jọ́ tí Sunday Igboho ti jáde ní Fẹ́mi Fani Káyọ̀dé ti dúró lẹ́yìn rẹ̀ gbágbáágbá. Bàbá Dámilọ́lá Sunday Igboho Olúwa ń bẹ. Ènìyàn wà lẹ́yìn ẹ máa dá wọn lóko lọ. Ẹ ti náà bọ́lé àwọn ọlọ̀tẹ̀ ẹ lé wọn ẹ bá wọn ẹni ẹ bá bẹ́ lórí ẹni ẹ bá ẹ lè bu lẹ́sẹ̀. Ọmọ Yorùbá wọ́n ní wọ́n gbé yín ṣépè. Ẹ sì ń hùwà bí ẹni èpè mú. Ká kóra wa jọ kéde wa ó yẹra wa ó tó wá dogun. Èpè kankan ọjà yín ojú kòkòrò lè wọ̀ bíà ní bá Yorùbá jà. Ìjọba ò pèsè ààbò fún wa. A tún ní àdọ́gba Àmọ̀tẹ́kùn ẹ̀ẹ́dún gbórí dúró. Ọmọ Odùduwà ominú ń kọ mí ẹ̀rù ń bà mí àyà mi ń já. Àìfọwọ́sowọ́pọ̀ ọmọ Odùduwà ewu ń bẹ níbẹ̀ ewu ńlá ní ń bẹ. Àlásájú ẹ dárúkọ aṣíwájú yín ẹ̀yin ọmọ Odù tó dá wà. Gbogbo ọmọ Yorùbá nílé lóko Sunday ẹ̀yìn rẹ la wà. Ó di dandan kájọ ṣiṣẹ́ pọ̀. Tá a bá dé ẹlẹ́yẹrọ lọ tán kájọ wá fàbọ̀ bá dìé. Ìgbà tá a bá jagun Fúlàní tó ogun abẹ́lé sì ń bọ̀. Gbogbo yín la mọ̀ tó bá ti joyè. Tẹ́ ẹ jálátakò gómìnira Yorùbá tẹ́ ẹ tà wá sóko ẹrú. Ṣé bó níye mílíọ̀nù tálààfin Ọ̀yọ́ gbà lọ́wọ́ Fúlàní? Ó di pọ́npọ́n náà yẹn ń bàbá ṣe bá àmọ́ ti ń lọ. Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni Ifẹ̀ lọ́ba wù ọkọ̀ tẹ̀lé wa lọ síbi tí Yorùbá ń rè. Ẹ wò ó tíjọba bá dí wa lọ́wọ́ ogun Fúlàní ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyè ẹ̀yin òṣèlú tí kí bá lè dá lóko tó. Mo kí yín mo kí ẹ̀yin bàbá mi mo kí ọ̀gá mi Masbi ọ̀gá mi Masberia mo kí yín lọ́pọ̀lọpọ̀ mo fi gbogbo àsìkò yìí mo fi kí yín mo kẹ́yìn bàbá mi lọ́balọ́ba tẹ́wà lórí ètò mo kẹ́yìn màmá mi mo kí ẹ̀yin sisters mi ẹ̀yin ẹ̀gbọ́n mi káàkiri gbogbo àgbáláyé lásìkò tí ó ń kálukú wá wà mo fi kí yín mo ń fi ààyè tí a wà mo fi kí yín èmi ọmọ yín náà ni Àfọ̀njá TV tí gbogbo àwọn ayé mọ̀ sí Àlùkà èmi náà ni mò ń kí yín ọlọ́run ọba láàánú tó ní kí máa rí yín ní gbogbo ìgbà kò ní fẹ̀mí yín ṣòfò pẹ̀lú àṣẹ ọlọ́run torí pé ẹ̀mí gígùn àlàáfíà kọ́lọ́run bá mi jogún ẹ̀ fún yín àṣedànù nínú ayé kò ní ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀ ni èmi ọmọ yín yẹn náà ni mo tún délé nìyí torí pé tí àbárí kan ká mú kan àní wá sí orí àgbàgbé àbí láti wá bá yín sọ̀rọ̀ torí ẹ̀ ni mo ti wálé ní pé ká bára sọ̀rọ̀ my brother ẹ̀jẹ̀ mi èèyàn òun náà ni Masbi Afẹ́nifẹ́re ẹni tó jẹ́ pé kò kí ń fẹ́ kí tọmọlàkejì bàjẹ́ tó jẹ́ pé ó máa ń wóre fọmọlàkejì Masbi bẹ́ẹ̀ ni mo kí èèyàn mi ọ̀gá ńlá òòṣà ńlá mo kí yín púpọ̀ ẹ bá mi kí ìyá mi náà mo kí yín mo kí Àkàlà Àmọ̀gbò TV mo kí ìyá mi Àṣàkẹ́ mo kí Mr. Koiki Media Mrs. Dara bẹ́ẹ̀ ni mo kí Lady K mo kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin medias pátápátá tí ẹ wà káàkiri gbogbo wa pátá ni mo kí àánú ọlọ́run kó máa bá gbogbo wa pẹ̀lú àṣẹ ọlọ́run tèlùmàrè bẹ́ẹ̀ ni tọ́ ní tá a gbé wá láàárọ̀ yìí ó lè gbá kọ̀wì ó pín sọ́nà ìgbà ó pín sóríṣiríṣi tẹ́ bá wo orí ètò mi mo ní kẹ́ wá gbọ́ kí là ń pè ní omi kí ni omi jẹ́ omi ní agbára kí lomi ṣe
ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yín olórìṣà yín mùsùlùmí ẹ̀yin pásítọ̀ ẹ bọ́ síbí kẹ́ wá gbọ́. Ǹjẹ́ kí ni omi jẹ́ fún wa? Ẹ wá gbọ́ ètò lórí ẹ̀, gbogbo ẹ̀ láyànnàná fún yín. Báwo lomi ṣe ní agbára tó? Ǹjẹ́ kí ló fa fífà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń bọ omi? Ǹjẹ́ báwo lomi ṣe pín sí? Ǹjẹ́ kí ni omi jẹ́ lágbára nínú ara wa? Ǹjẹ́ ní tí àwọn èèyàn fi ń bọ? Ǹjẹ́ kí ni ó ṣe nípa fún mùsùlùmí? Ǹjẹ́ kí ni omi ṣe nípa fún kìrìsìtẹ́nì àbí ní fún àwọn oníṣẹ̀ṣe? Gbogbo yín ẹ súnmọ́ bí kẹ́ láti yín kẹ́ gbọ́. Àwọn ẹni tí ò lágbọ́yé àbí tí ò mọ tó ń ṣẹlẹ̀ pátápátá, àwọn ni ò mọ̀ wípé ẹni tí ó kálukú wa nígbàgbọ́ lórí ẹ̀ òun náà ni Ọlọ́run ọba Elédùmarè ló fi fún wa. Ọlọ́run ọba tó dá ẹ̀sìn, ó dá tó bá yẹ kó fẹ́ dá ní ẹyọ kan lẹ́sìn kan, kò ní lágbára láti dá gbogbo ẹ̀ kó yẹ pé nǹkan kan, èdè kan, ẹ̀sìn kan ni gbogbo wa máa ṣe. Torí ẹ̀ mo ti wá láàárọ̀ yìí pé kí ni à ń pè ní omi, àbí kí gbogbo wa kájọ sí ètò yìí kí gbogbo wa lè lísìn. Ǹjẹ́ báwo lomi ṣe jẹ́? Ǹjẹ́ báwo lomi ṣe bí? Ǹjẹ́ báwo lomi ṣe dọ̀rọ̀? Torí ẹ̀ mo fẹ́ kájọ sí làákàyè lórí ọ̀rọ̀ yìí dáadáa, wípé tẹ bá mọ̀ pé èmi máa ń gbá research lórí nǹkan dáadáa. Mo ti sọ rí pé mo ti ń sọ tẹ́lẹ̀, bọ̀ eléyìí tí mo fẹ́ sọ yìí ẹlẹ́mọ ipa tí omi kó, àbí tẹ́ bá tiẹ̀ mú mi tẹ́ pé ìwọ omi yìí mo fẹ́ kó ṣe báyìí fún mi. Bẹ́ẹ̀ ni in tó mi ṣe lágọ̀ọ́ ara ó pọ̀, in tí omi ṣe fún ni ó pọ̀, torí pé omi ò lọ́tàá. Omi yìí gbogbo àwọn àgbàlagbà nínú ìtàn Yorùbá tí a ti gbọ́ sẹ́yìn ibi tí màá ti kọ́kọ́ mú nìyẹn. Gbogbo àwọn alágbára tí wọ́n paradà tí wọ́n di omi nínú tí wọ́n sọ fún wa nínú ìtàn wa nílẹ̀ Yorùbá, tó jẹ́ pé àwọn oríṣàdá tí wọ́n ń bọ bí Ọya, bí Ọ̀ṣun, bí odò Ọba, bí odò Ọya, bí ohun Olókun, bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo wọn domi gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìtàn. Ẹ gbọ́, bẹ́ẹ̀ náà ni Ọ̀ṣun, bẹ́ẹ̀ náà ni odò Ògùn, gbogbo ẹ̀ bẹ́ẹ̀. Ǹjẹ́ kí lẹ mọ̀ nípa ẹ̀? Omi bírísàmù sẹ́mú tó wà nílẹ̀ Mẹ́kà, ǹjẹ́ báwo ló ṣe rí? Ǹjẹ́ báwo náà ṣe rí? Báwo ló ṣe tẹ́ lẹ́nu? Ẹ mọ̀ pé èmi màá mú lẹ́sọsọ abẹ́ẹ̀rí ká kọ́kọ́ bẹ́ẹ̀ láti ìgbà tí Jésù wà, tó jẹ́ pé ó ń ṣe ìrìbọmi fáwọn èèyàn. Ǹjẹ́ kí ló lò fáwọn èèyàn tó fi ṣe ìrìbọmi fún wọn? Ìyẹn Jésù Kristi tí àwa mùsùlùmí pè ní Ìsá, ànábì Ìsá. Ó ṣe ìrìbọmi fún wọn, ó ń fún wọn lómi, ìfún ó tún sọ omi di wáìnì. Mo kí sísítà mi Fúnkẹ́, mo kí yín ẹ̀kú ọjọ́ mẹ́ta méjì, mo kí yín. Àánú Ọlọ́run a máa dé bá yín pẹ̀lú àṣẹ, àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátápátá. Ǹjẹ́ omi, ǹjẹ́ kí lẹ mọ̀ nípa omi? Ǹjẹ́ kí ni agbára tó wà lára omi? Ẹ̀yin ti gbàgbé ni? Kí ni ìrìbọmi tó ṣe fún àwọn èèyàn? Ǹjẹ́ téèyàn ò bá mu mi, ǹjẹ́ tí wọn ò bá lomi sára àbí gbogbo tí èèyàn ń gbèsè láyé, ǹjẹ́ séèyàn lè lífù ṣá? Ta ló lè dá mi lóhùn ìbéèrè mi? Ìbéèrè ni tọ́ láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ǹjẹ́ kí ló wà lára ẹ̀? Ǹjẹ́ kí ló sọ nípa omi? Ǹjẹ́ báwo lomi sí bírísẹ̀mù sẹ́mú náà ṣe jẹ́? Ǹjẹ́ àwọn wo ló ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀? Ǹjẹ́ kí ló ti ṣẹlẹ̀ lórí omi? Bí ilẹ̀ Mẹ́kà ṣe wà lẹ́nìí, omi tí wọ́n mu, mo mọ̀ pé tí wọ́n bá mu tilẹ̀ wá ń bíbà yìí, ìyàtọ̀ dídùn rẹ̀ yàtọ̀ síra wọn. Ẹ gbọ́,